àgbà wá búra béèwé ò ṣe ọ́ rí. bá a bá ń sọ̀rọ̀ nípa àgbà wá búra béèwé ò ṣe ọ́ rí, gbogbo ẹ̀yin tẹ́ ń láǹbààní àti máa gbójú wò mí gbọ́ mi fún ti sáà tá a wà yìí, ẹ̀yin náà mọ ohun tó túmọ̀ sí. ẹ mọ̀ pé àwọn onírúurú tá a ti gbé ṣe ń gbà tá a wà ń kékeré ni. àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n á máa pòwe kan pé arúgbó sogeri àkísà náà lògbà rí. bí ọba wa rí bẹ́ẹ̀ lóòótọ́, àwọn tẹ́ ẹ ṣe rí ńgbà tẹ́ wà ń kékeré wọn ńlá ni amúra wa rántí. ṣé ẹ gbàgbé? ǹjẹ́ yìí tí ẹ rántí novel kan tá a máa ń kà ńgbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìwé Àláwuyé? àwa mélòó la kàwé Àláwuyé ńgbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀? ẹ má gbàgbé pé àwọn àkọ́sórí wà ń bẹ̀ o, onírúurú àkọ́sórí ńlọ wà ń bẹ̀. fún mi gbé igbá agbè ẹmu, ọ̀bọ̀ ń gbọ́bọ̀ gbọ̀pẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀ ń bẹ̀ jàǹtìrẹrẹ, mo kàn ní mẹ́nuba bíi mélòó kan ń bẹ̀ ni. mo mọ̀ pé yín tẹ́ ẹ mọ̀ jù á lọ ẹ wà nínú ilé, èyí tẹ́ ẹ bá rántí nínú àwọn ìwé Àláwuyé tẹ́ ẹ kà yẹn àkọ́sórí yẹn, ẹ fi sínú comment section yìí kálíbà ránra wa létí dáadáa ni. Yorùbá ò ní mẹ́rí o, àṣà Yorùbá ò dẹ̀ ní parun. àwọn ọmọ wa sìn bóyá lẹ ti ẹ mọ̀ pé wọn ọ̀rẹ́ kọ̀ọ̀kọ́ bíi tàtijọ́, tó dáwọn ẹ̀kọ́ tàtijọ́ ní gangan ló yege tó dẹ̀ ṣe kínni tó dáńtọ́ tó fi gbọ̀rọ̀ jẹ̀ka. ọ̀yá o, ẹja múra wa rántí, ẹja pàdé nínú comment section kálíbà ṣe kínni ká gbéra wa débẹ̀. ẹ ṣeun bí ewé ojú ọ̀nà Káyọ̀dé ọmọ Àjàó yín rèé. ẹ má gbàgbé o, bẹ́ẹ̀ bá ṣe ń gbádùn ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò yìí, ẹ máa gbìyànjú àti follow péèjì yìí kẹ́ẹ̀dẹ̀ share rẹ̀ dáadáa, ẹ like, ẹ pín káàkiri kó lè bá débi tó dé, torí àwọn tọ́pọ̀ ń wá wọ́n wà ọ̀yá pín o ṣeun.